Yes, 300,000 ló fi lọ mí mi ò dẹ̀ gbà. Irú owó ṣìwò ni irú owó burúkú wo nìyẹn. Báwo ṣe máa fi 300,000 naira lọ mí? A whole graduate, a whole first class, Lagos State University. Come and be 300,000 naira lọ mí pé kí wá fi ṣe kí wá máa ṣiṣẹ́ ní company àwọn as account manager. For what? I'm not gonna take that. 300,000 ló fi lọ ẹ. Yes. 300,000 ni wọ́n fi lọ tó lè sọ pé ó gbà. Ni wọ́n bí ẹ pé kò gba 300,000 tó sọ pé ó gbà kí wọ́n bọ 5 fẹ́ gbà. O lè ní ìkà ni ẹ. O lè ọ̀fọ̀ ni ẹ. Ká sọ pé 300,000 naira ni wọ́n fi lọ ẹ. Ó wá ṣàkóso pé ó lè gbowó yẹn. Ṣé kò rí bàbá alákùbá bẹ́ẹ̀ gba owó yẹn? No, baby, don't be rude. Don't talk to me like that. Owó yẹn will make sense now. No, does it make sense to you? No, does it make sense to you? Babe, one more qualification me now. You know what I stand for. Qualification ṣùgbọ́n ló gbà. Sọ fún mi, kí ló gbà gangan tẹ́nì kan gbà? Okay, I'm going to tell you if you don't know. First class in accounting, BSc, Lagos State University. Yeah, soon to be chartered accountant. Yes. Tí o bá ṣe wípé àwọn ọmọ tí mo máa kọ́ lẹ́sìn tó ń dá $100 lójoojúmọ́. Jọba àwọn fẹ́ ṣe jẹun náà.